ẹ bá ń pa kàn ní kó mọ̀ gbọ́ o. Abdulkazeem Ìṣọ̀lá tí sọjọ́ òbí lónìí èmi ni ẹ mọ̀ bá ń pé kó mọ̀ jẹ́ mi ní òhòhò èmi ò pè ọ́ fún kú o alẹ́ mi ò pè ọ́ fárùn òní ní sọjọ́ òbí rẹ̀ Oyíndàmọ́lá ló rán mi wá bí o ó pè Làbákẹ́ Oríkì ó yá nílùú Ìkirè ọjà àrè mo lérò tí ń roko èrò tí ń ròdò èrò tí ń roko èrò tí ń ròdò ó yẹ tẹ̀lé mi kálọ̀ o nílé ọmọ eléwu ní wírín o mo ò gbóyà ń lè bàbá tó bí ọlọ́mọ gangan mọ́ kí n tó mọ̀ rẹ̀ bẹ̀ ń ó lábì birthday to you o àṣeyí sàmọ́dún towó tọmọ tàìkú tí ń ṣe báàlì ọ̀rọ̀ mọ́ ni Àjọkẹ́ pé mọ́ kì í bí ológun ẹrú o ó pé mọ́ kì í bí oníwọ̀fà ọgbọ̀n ó pé mọ́ kì í ní gbèjègbè ẹjọ́ ó láyọ̀ kan mi ni ó pé dùnú mi ni ó láyọ̀ mi ní báńkì o ó mọ̀ pé ó kù tọ́jú òun èmi nífẹ̀ẹ́ yín ò ní ti lọ́lá Elédùmarè ọba èṣù bí èèyàn èèyàn bí èṣù èmi náà ní wàárín yín lágbára Èdùmarè ó yá lè bàbá tó bí ọlọ́mọ o òǹlé ọmọ eléwu ní wírín o ẹ̀yin lọ́mọ adálẹ̀ gbíṣú ewùrà ọmọ adálẹ̀ gbíṣú gangan ọmọ ewu filé hàn mí fọ̀nà mi ọmọ ewu kì í kọjá o ó mọ́ fàbùjẹ́ ilé Ìkirè hàn ni ọmọ àkànkú lé ẹ̀yin lọ́mọ àkànkú lọ́nà Èjìgbò ọmọ àkànkú olókùn kò sí o ọmọ Sákì màwó máròyìn ẹ̀yin lọ́mọ àkànkú màwó máròyìn lè bàbá tó bí ọlọ́mọ ọmọ gbìnrín gbìnrín ni yèyé àárọ̀ o ọmọ olórìṣà kókó jẹ́ nǹkan lè bàbá tó bí ọlọ́mọ gangan ọmọ onígbò rúrú tájòjò gbọ́dọ̀ wọ́bẹ̀ mo lájòjì tó bá wọ́ gbòòrò bàbá tó bí ọlọ́mọ ń bòrò ó sì gbé lọ ní nílé bàbá tó bí ọlọ́mọ gangan àṣeyí sàmọ́dún o kórìjó pẹ́ bí olúpẹ́pẹ́ tì í pẹ́ láyé èmi mọ̀ lórí ọmọ níjó báwọn kúrè wérewé àjò tó wà o kórìmọ̀jó kéré òkòdélé lágbára Ọlọ́run ọba Àjọkẹ́ ló rán mi wá bí o ó ní Àkànní mi I love you ó ní Ìṣọ̀lá mi I cherish you ó ní thanks for you do o èmi nífẹ̀ẹ́ yín ò ní ti lágbára Èdùmarè ogun àkóbá ogun àdábà òmò ní wọlé tọ̀ wá lágbára Ọlọ́run ọba ọwọ́ nírè